Ìrírí Ayé TV àwa làgbà. Mo kí yín a kú dédé àkókò yìí lórí ìkànnì Ìrírí Ayé TV a kú bójú ọjọ́ ṣe rí. Ẹ tún káàbọ̀ sórí àkọ́tún ètò lórí ìkànnì tá a wà yìí. Ètò tèní ni mo pè ní Agbedeméjì Ayé. Agbedeméjì Ayé, ṣé lóòótọ́ ni pé agbedeméjì ayé wà? Ọ̀dà náà àwọn wo ni wọ́n ń gbé bẹ̀? Irú iṣẹ́ wo ni wọ́n ń ṣe níbẹ̀? Àti ń pé gan irú àwọn ẹ̀dá wo ni wọ́n ń ṣe àkóso agbedeméjì ayé yìí? Ẹ gbọ́n wìrìwìrìn lórí ètò yìí lọ́jọ́ tèní. Mo ṣe bàgbà. Ìrírí Ayé TV àwa làgbà. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. Orúkọ mi ò tí ì yí padà, bóyá yín ń wò wá fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì yìí. Muhammadu Akode Bakorede tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ sọmídà. Ààrẹ ìlú ni mí, àwa lọmọ oníjà kòmánà. Àjàní mògún ni mí ará àjámọ̀, àwa lọmọ ipò ń pẹ́rúru. Àjà ń rọ̀ ṣẹ̀. À ń torí àjájà Àjàní taníjà lẹ́yìn kùlé òun. Ṣèbá pọ́nbéporẹ́ lórúkọ tí wọ́n ń pàjà. Ẹ bá wọn nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan. Ẹ jẹ́ ń dé ẹ̀ka ìpolówó ọjà àti ìkéde kí n jíṣẹ́ tó wà ń bẹ̀ fún yín kó tó di pé ìmọ̀ ṣìgàbá lórí ètò amójú ẹ̀rọ mi bá ń gbé sí lókè lọ́hùn. Ọmọ sọ fún bàbá ẹ̀ lọ́wọ́. Gbogbo ọmọ sẹ́lóòbà, ọmọ aróra gbá ẹ̀tò, ọmọ asáré àjẹkù tẹ́rẹ́tẹ́, ọmọ ìṣàlẹ̀ ń gbóná ọkọ rẹ̀ ń gbóná, gbogbo ẹ̀yin ọmọkùnrin kúntákúntá bí ìlú Ṣàngó. Èyí ni ìdúpẹ́ pàtàkì látọ̀dọ̀ pírẹ́sidẹ́ǹtì ẹbí àti gbogbo mọ̀lẹ́bí. Wọ́n ní kí n bá àwọn dúpẹ́ lọ́wọ́ àwọn ẹni wọ̀nyí: àwọn ọmọ ọ̀tẹ́gbẹ̀yẹ, àwọn ọmọ Kúṣebíàlà, àwọn ọmọ Ògúnwọlé, àwọn ọmọ Ajíbórìṣà, àwọn ọmọ Tẹ̀là, àwọn ọmọ Egúnjọbí, àwọn ọmọ Mọ́rẹ̀, àwọn ọmọ Láànítẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n ní ẹ ṣeun, ẹ kú fẹ́, ẹ kú àdúrótì, ẹ kú náwó náírà, ẹ kú ọ̀rọ̀ ẹbí alájọbí ó gbè wá tí ọdún yìí kò ní jẹ́ àṣemọ fún wa. Ẹ bá ń ṣàmì. Kò tán síbẹ̀ o, wọ́n ní kí n bá àwọn dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn àlejò tó wá bá wa kópa nínú àjọ̀dún Sẹ́lóòbà 2025. Ẹ kú àgbọ́dìde, owó gbalẹ̀ náà tagbọ̀n ní ó gbẹ̀yìn rẹ̀. Tọdún tí ń bọ̀ kò ní bá wa nínú ìdààmú. Ẹ bá ń ṣàmì àdúrà. Abẹ́bíyọ̀ lókè tó fara ń kàwé. Abẹ́bíyọ̀ lókè o. Àwọn kò sówó kò sí lọ́rẹ́. Bẹ́ẹ̀ ni mo kí gbogbo ẹbí Sẹ́lóòbà, ọmọ aróra gbá ẹ̀tò, ọmọ asáré àjẹkù tẹ́rẹ́tẹ́, ọmọ ìṣàlẹ̀ ń gbóná ọkọ rẹ̀ ń gbóná, gbogbo ẹ̀yin ọmọkùnrin kúntákúntá bí ìlú Ṣàngó. Mo kí yín, mo sì dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ bí mo ṣe wọ̀lú Ìtákàn ní ọjọ́ àbámẹ́ta tó wá lọ. Ìṣe ni wọ́n pọ́n mi lé gẹ̀gẹ̀gẹ̀, ìṣe ni wọ́n ṣe mí lálejò bí ọba. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Aṣọ ọdún wọn ni mo wọ̀ yìí, mo mọ̀ọ́mọ̀ wọ̀ wá sórí ètò lọ́jọ́ tèmi ni. Mo dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀. Ẹ kú àdúrótì ohun ìfẹ́ sọmídà. Àní tá a bá ń sọ̀rọ̀ nípa agbedeméjì ayé, agbedeméjì ayé ń bẹ lóòótọ́, ṣùgbọ́n àwọn èwo ni wọ́n ń gbé bẹ̀? Ibẹ̀ gangan ní ti bẹ̀rẹ̀ lọ́jọ́ tèní, ṣùgbọ́n amójú ẹ̀rọ mi ṣẹ́wọ́ sí mi lókè lọ́hùn-ún. Mò ń bọ̀ ẹ jẹ́ ń gbọ́n tó fẹ́ wí. Ìrírí Ayé TV àwa làgbà. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. Bẹ́ẹ̀ ni amójú ẹ̀rọ wa ní kí ẹ mọ́ gbàgbé, ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Ẹ wo ibi funfun tí wọ́n kọ sàbọ̀nẹ́ ìyẹn subscribe sí nísàlẹ̀ yìí. Tó bá tún kù ń bẹ̀ ẹ̀ tí ì darapọ̀ mọ́ wa nù. Ẹ tẹ̀ tẹ́ ẹ bá ti tẹ̀ kò ní sí sàbọ̀nẹ́ ìyẹn subscribe níbẹ̀ mọ́. Ìgbà yẹn gangan lẹ tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Kò sì ní jẹ́ kẹ́ ẹ mọ́ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò. Ẹ má ṣe iyèméjì, orí ìkànnì ohun ìfẹ́ sọmídà TV lọ́hùn-ún àti orí ìkànnì Ìrírí Ayé TV tá a wà yìí. Àwa lọ́lọ́run ọba jogún ìkànnì méjèèjì fún ìdí èyí. Bẹ́ẹ̀ bá ti darapọ̀ mọ́ wa lórí ìkànnì ohun ìfẹ́ sọmídà TV lọ́hùn-ún, ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lórí ìkànnì Ìrírí Ayé TV tá a wà ń bí náà, kẹ́ ẹ bá lè máa jẹ̀gbádùn àwọn ètò ọlọ́kan àjọ̀kan. Àní tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn ẹni tí ń gbé nínú agbedeméjì ayé yìí,
àwọn alágbára èèyàn ní gbé nínú agbede méjì ayé, àwọn àkàndá ènìyàn ní gbé nínú agbede méjì ayé yìí. Kò síṣẹ́ tí wọn ò kì í ṣe ń bẹ̀, wọ́n ń ṣiṣẹ́ rere ń bẹ̀, bẹ́ẹ̀ náà ni wọ́n tún ń ṣiṣẹ́ burúkú nínú agbede méjì ayé yìí. Ìdí rèé tó fi já sí pé tí ayé ẹnìkan bá pokúrúmuṣu tán, àwọn àgbààgbà, àwọn àgbà ọ̀jẹ̀, wọn ò ní kí ẹni yìí kó jẹ́ kí àwọn mú rìnrìn àjò lọ agbede méjì ayé. Mo ṣe bàgbà lọ́jọ́ tèní. Agbede méjì ayé yìí ni wọ́n ti wá àtúnṣe sínú ọ̀rọ̀ gbésí ayé ẹni yẹn. Ọ̀dà náà àwọn òwò gan-an ní ṣàkóso agbede méjì ayé yìí. Mò ń bọ̀ ẹ jẹ́ n dátọ́ mi díẹ̀ náà. Ìrírí Ayé TV àwa làgbà. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. Àwọn wo ni wọ́n ń ṣàkóso agbede méjì ayé yìí? Síwájú náà bóyá ẹ bá fẹ́ mọ̀ nípa àkọsẹ̀jáyé yín, àbẹ́ fẹ́ mọ̀ nípa ìràwọ̀ yín, àbẹ́ láwọn àlákàlà kan tẹ́ ẹ fẹ́ mọ̀ nípa ìtumọ̀ rẹ̀, ẹ lè bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, ìyẹn lórí nọ́mbà mi èyí tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó. Ẹ mọ́ pè mí, gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí tí mi ò gbé kì í ṣe ti ìgbéraga. Ẹ mọ́ pè mí, àwọn àkókò tẹ́ ẹ mọ́ ń pè mí yẹn mo mọ́ ń wà lẹ́nu iṣẹ́. Ọ̀rọ̀ ní kẹ́ ẹ mọ́ sọ sí mi lórí WhatsApp, ìyẹn lórí nọ́mbà mi èyí tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó, +229 01 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ tẹ +229 01 97 74 76 51. Ẹ má gbàgbé, ìwọ tó o bá lówó lórí ìbéèrè rẹ̀ náà ni kó o pè mí o. Ẹ má fi ìbéèrè fi pa mí, ẹ̀yin náà ẹ má fẹ̀mí ìmoore fi hàn sí wa lórí ìkànnì tá a wà yìí. Àní àwọn ìṣẹ̀dá mẹ́ta ni wọ́n kó agbede méjì ilé ayé lé lọ́wọ́. Àwọn ìṣẹ̀dá mẹ́ta ní ṣàkóso agbede méjì ilé ayé. Ṣó ti wá tákàdá àti gègé kọ̀wé láti kọrúkọ wọn kalẹ̀? Ọ̀dà náà mò ń padà bọ̀ kí n wá dárúkọ wọn fún yín lórí ètò. Ìrírí Ayé TV àwa làgbà. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. Àwọn ìṣẹ̀dá mẹ́ta tí ń ṣàkóso ilé ayé. Àkọ́kọ́ ń bẹ̀ náà ni àjẹ́ ọ̀run. Àwọn àjẹ́ ọ̀run, àwọn ni ìṣẹ̀dá àkọ́kọ́ tí ń ṣàkóso agbede méjì ayé. Mo ṣe bà lọ́jọ́ tèní, ìbà yín ìyá mi amọ́lòlò aláròrò. Wọ́n lẹ́yìn lórí tó kún tí ò níná, ẹ̀yin lọ́jà tó kún tí ò lérò. Mo ṣe bà lọ́jọ́ tèní, ẹ kú àdúró tí ohun ìfẹ́ sọ mí dà. Òkè àgbà tẹ́ mú mi rè yìí, mi ò ní jábọ́ ń bẹ̀. Ẹ bá ń ṣàmì ẹ̀yin ará lé. Àwọn ìṣẹ̀dá àkọ́kọ́ nù tí Ọlọ́run bá kó agbede méjì ilé ayé lé lọ́wọ́. Àwọn àjẹ́ ọ̀run, torí pé kíni àwọn àjẹ́ ayé wà, àwọn àjẹ́ ọ̀run náà sì wà. Ẹ mọ́ ṣì mí gbọ́ o, ó ti yé àwọn àgbà tí wọ́n ń bẹ létí ìgbọ́. Àwọn ìṣẹ̀dá kejì tí ń ṣàkóso agbede méjì ayé, àwọn náà ni àwọn oṣó ọ̀run. Oṣó ọ̀run, oṣó ayé náà wà, ṣùgbọ́n àwọn oṣó ọ̀run wọ́n wà lára àwọn ẹni tí ń ṣàkóso agbede méjì ayé. Ìṣẹ̀dá ẹlẹ́ẹ̀kẹta tí ń ṣàkóso agbede méjì ayé, àwọn náà ni emèrè ọ̀run. Àwọn emèrè ọ̀run wọ́n wà lára àwọn ìṣẹ̀dá tí ń ṣàkóso agbede méjì ayé. Gbogbo àwọn ìṣẹ̀dá mẹ́tẹ̀ẹ̀ta tí mo dárúkọ yín pé ń ṣàkóso agbede méjì ayé yìí, lára iṣẹ́ rere tí wọ́n ń ṣe àti àwọn iṣẹ́ ibi tí wọ́n ń ṣe, ẹ jẹ́ mẹ́nuba díẹ̀ fún yín kẹ́yìn náà lè rí ọgbọ́n kọ́ níbẹ̀. Ṣùgbọ́n mò ń padà bọ̀ sórí ètò. Ìrírí Ayé TV àwa làgbà. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì tá a wà yìí. Àní lára àwọn iṣẹ́ rere àti àwọn iṣẹ́ ibi táwọn ìṣẹ̀dá mẹ́tẹ̀ẹ̀ta yìí máa ń ṣe nínú ayé ọmọ ènìyàn, òun náà ní pé gbogbo ìgbà tí ọmọ ẹ̀dá bá ti kẹ́rù sọ́kọ̀ wípé òun ń bọ̀ wálé ayé, ìyẹn ìgbà tá a wà nínú oyún, gbogbo ìgbà tá a bá ti sọ yín pé à ń bọ̀ wálé ayé, dandan ni ká gba agbede méjì ayé yìí kọjá. Dandan ni ká gba ọ̀dọ̀ àwọn ìṣẹ̀dá mẹ́tẹ̀ẹ̀ta yìí kọjá. Àwọn ìṣẹ̀dá mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n yọ kúrò nínú ẹrù ẹlòmíì, bẹ́ẹ̀ ni wọ́n tún dìkún ẹrù ẹlòmíì. Ẹni tí orí rẹ̀ bá lọ takò ó lè jẹ́ lára àwọn iṣẹ́ rere tó fẹ́ wá ṣe nílé ayé ni wọ́n yọ kúrò nínú ẹrù rẹ̀, wọ́n wá di iṣẹ́ burúkú sínú ẹrù rẹ̀. Ìyẹn ló fi wá jẹ́ sí pé tí ọmọ mi bá délé ayé, yóò máa wá ṣe rádaràda kiri, yóò máa ṣe kúmọkùmọ kiri ilé ayé, yóò máa wá ba inú àwọn òbí rẹ̀ jẹ́. Ìdí rèé tó fi já sí pé tí àwọn òbí mi bá wá rí i pé ọmọ tàwọn ń bà wọ́n nú jẹ́,
wọn á mú tọ̀ àwọn àgbà lọ àwọn àgbà á sì mú ọmọ yìí rìnrìn àjò lọ agbedeméjì ayé lọ́dọ̀ àwọn aráabí yìí tí wọ́n ó lọ ṣe àtúnṣe sínú ẹrù tó dì wálé ayé ẹ̀yin náà ẹ̀ rí pé nǹkan bẹ́ẹ̀ ń dún níyàn tá a wà yìí ṣùgbọ́n ọmọ tó ṣe ń pé orí rẹ̀ fẹ́ sọ̀rè níwọ̀n ìgbà tó bá dé ọ̀dọ̀ àwọn aráabí yìí ní agbedeméjì ayé àwọn aráabí yìí àwọn nǹkan mèremère ni wọ́n tún dìkún ẹrù rẹ̀ tó ṣe ń pé tọmọ yìí gan bá délé ayé yóò máa wá ṣe nǹkan ìyàlẹ́nu yóò máa wá ṣe nǹkan rere inú àwọn òbí rẹ̀ gan yóò sì máa wá dùn sí i ìdí rèé tó fi yẹ ká máa gbàdúrà gidigidi nígbà tí àwọn ìyàwó wa bá ti wà nínú oyún kí àwọn ọmọ wa tí ń bọ̀ wálé ayé kí wọ́n má kàgbákò kí wọ́n má ṣorí ibú ní agbedeméjì ayé lọ́dọ̀ àwọn aráabí yìí. Ìrírí Ayé TV àwa làgbà. ẹ wò ó ṣókí báyìí náà ní í ṣe lórí ètò lọ́jọ́ tèmi gbogbo èyí tí mo wí lórí ètò yìí ibi tí mo bá kù sí ẹ dákun ẹ foríjì mí mo ṣe bàyín àgbà tẹ́ wà létí ìgbọ́ lọ́jọ́ tèmi mo ṣe bàyín ìyá mi tẹ́ wà létí ìgbọ́ lọ́jọ́ tèmi mo sì ṣe bàyín ó kéré lójú ó dàgbà síkùn tẹ́yìn náà wà létí ìgbọ́ lọ́jọ́ tèmi àtìlẹ́yìn yín làwa fi ń rí nǹkan sọ lórí ìkànnì tá a wà yìí ẹ dákun ẹ mọ́ padà lẹ́yìn wa èmi ò ní tẹṣọ àgbà mọ́lẹ̀ ìwọ náà tó ń wò mí ò ní tẹṣọ àgbà mọ́lẹ̀ mi ò ní tojú lẹ̀ mọ́lẹ̀ ìwọ gan tó ń wò mí ò ní tojú lẹ̀ mọ́lẹ̀ ṣàmì àdúrà kó o gbé tó àdúrà mi ẹ wò ó tẹ́ ẹ bá gbádùn rẹ̀ ẹ bá ń tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ sì ń ṣe iyèméjì bóyá ẹ ti darapọ̀ mọ́ wa bẹ́ẹ̀ tí darapọ̀ mọ́ wa orí ìkànnì Ìrírí Ayé TV láwà yìí ìkànnì Ohun Ìfẹ́sọmídà TV la tún ṣètò lọ́hùn-ún ibi tí wọ́n kọ sàbọ̀ ní ìyẹn subscribe sí nísàlẹ̀ yìí òun ni kó o wò tó bá tún kù ń bẹ̀ ò tí ì darapọ̀ mọ́ wa lórí ìkànnì Ìrírí Ayé TV nù tẹ̀ tó o bá ti tẹ̀ ẹ́ kò ní sí ń bẹ̀ mọ́ ìgbà yẹn gangan lẹ tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì Ìrírí Ayé TV tá a wà yìí kẹ́sì mọ́ gbàgbé ẹ mọ́ bá wa pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí náà torí àǹfààní ọlọ́kan-ò-jọ̀kan òun náà lẹ́mọ̀ bá pàdé ẹ ṣeun púpọ̀. Ìrírí Ayé TV àwa làgbà. ẹ̀yà àgbẹ̀ mi ṣetán rèlú ìdáró bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkọsùn lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn mi máa fi lé ìṣèlọ lọ́jọ́ tèmi mi ò ní lọ̀lọ̀ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi bẹ́ẹ̀ ni mi ò ní lọ̀lọ̀ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò ẹni tó bá ní àmọ́bọ̀ òun là ní débà o Muhammadu Akówódé Akórèdé tí gbogbo èèyàn ń pè ní Ohun Ìfẹ́sọmídà mo ń dágbére lórí ètò kì í ṣe tekú kì í ṣe tarùn ìpàdé mi àti yín ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò títí ìgbà tá a tún mọ pàdé mi ò fi yín sínú ìbànújẹ́ o mi ò ní dé bá yín nínú ìbànújẹ́ ó dàbọ̀. Ìrírí Ayé TV àwa làgbà.